A dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run ọba tí ó ṣe Jímọ̀ ti tòní. Ọlọ́run tí ó ṣe Jímọ̀ ti tòní ní ìrọ̀rùn fún wa. Òun náà ni a dúpẹ́ fún. Kí Ọlọ́run wá sí ní àtẹ́wọ́gbà fún wa. Àwọn àforíjì Ọlọ́run ọba náà, a sì ń fi ẹyìn fún un, a sì ń dúpẹ́ fún un. Ẹ̀mọ̀ ìyá mi, lẹ́yìn ilé àtúnṣe àṣàtúnṣe fún Ànábì sallallahu alaihi wasallam. Láti tán sọ wípé Allahumma salli ala Muhammadin wa sallim. Olùgbọ́ mi alápọ̀nlé. Èyí tí àyàtà mẹ́nubà tá a kà fún wa, òun náà la mẹ́nubà fún wa níbi ó túbọ̀ ẹlẹ́ẹ̀kejì tá túmọ̀ rẹ̀. Olùgbọ́ mi alápọ̀nlé, kọ́kọ́ kí a kú oríire pé a jẹ́ Mùsùlùmí. Ọ̀gá orí tó èèyàn níláyé yìí kó jẹ́ Mùsùlùmí. Pé tí ó bá ṣe wo Ìsìláàmù kọ̀ráyé wá. Ìsìláàmù gbogbo dáadáa tó dá ló fi kọ́ wa. Mo tí ọ̀dá pátá ó sí alówó rẹ̀ kálì máa gbígbé sí ìrọ̀rùn. Ó jẹ́ kí n bá ṣe Ìsìláàmù dáadáa kó lóun ti ṣe fẹ́. Wọ́n nàbí ti ṣàlàyé ẹ̀ fún wa pé mo gbígbé sí ayé ìrọ̀rùn kódà kò mọ́ lòwú lọ́wọ́. Ẹ̀mọ̀ ìyá mi, tá a bá ní á wo ọ̀rọ̀ tí ń lọ, tí ń lọ lásìkò yìí ọ̀pọ̀ yóò sì wà ká máa mẹ́nu bà torí tí ó ti bá Jímọ̀ wúlò fún òun náà láti máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn láti máa pẹ̀sẹ̀ kéèsì tí ó mọ súnmọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala tí ó mọ mú ọjọ́ sí ṣàìtọ́n kó lọ́kọ́ la ìmí àti ẹ̀yìn nínú aburú ṣàìtọ́n. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, láti láyéláyé ní nǹkan kọ̀ọ̀kan ti ní àmì tiẹ̀, kálukú sì ní àwọn àṣà tiẹ̀. Ọkàn àjẹ́ pé lọ́dọ̀ wa ń bí báyìí ní Nàìjíríà ń bí yìí, nínú bí tí máa fi àwọ̀ tẹ́tí máa ń mọ̀ yàn láàpá Nàìjíríà jẹ́ kan bẹ̀. Ó jẹ́ pé ẹ ń bá tó mọ́ra dáadáa tó lówó lọ tó ní mọ́tò tó fa tẹ́síkì tí ó gbé fọ́fún oníṣẹ́ èkó lọ́dọ̀ wa Nàìjíríà. Ó làbá tó ní pàṣá tó lọ́rùn ààtùtàn ó ti ṣe kò ṣù yóò. Bẹ́ẹ̀ sì ni àìmọ̀kan orí àìmọ̀kan ní ṣé òṣù yóò kìtà pé ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn ọ̀gá tí èèyàn mọ́ mẹ́láyé mi tó jẹ mọ́rọ̀ àkídà tí máa sọ̀mọ́ tí máa jẹ́ káyé àṣẹ kò yẹ fún àtọ́lọ́run kọ́ dáa kò yẹ sí òṣù yóò fèsì fẹ́sibí yóò kàn fúnfún lásán ni láwà ní tóbi lórí iṣẹ́ òṣù yóò tó ń ṣe lọ́hun pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó dáa. Ó fi jẹ́ pé ṣe ẹmọ ìyá mi mo fẹ́ kó yá sí pé àwọ̀kọ́ ní tá a fi mọ̀yàn sí àfáà àtọlọ́hun tó jẹ́ pé àfáà àtọlọ́hun là ń wá kìí ṣe àwọ̀ kìí ṣàwọ̀ kìí ṣaṣọ́ kìí sí láàrin ó tóbi dìndì kìí só ní o láti rí àfáà tó rí lọ́wà ní pè ẹ̀ṣẹ́ bọ àfáà tó rí lọ́wà ní Kùránì ó ní ọ̀rọ̀ Ọlọ́run ó ní ọ̀jẹ́ nǹkankan ó ní Fátíà àbí Kùránì Kùrìsíyù ó ní olówó kásán ẹwọ́sẹ́ lẹ́nu àfún láwà ní inna lillahi wa inna ilayhi raji'un. Nígbà tí mo ń gbọ́rọ̀ yìí ó mú rántí alábáwá kí làwọn wá fún mọ́ wéláwà nínú alábáwá àṣà tí wọ́n ni ó wéláwà ní wọ́n sì mú ọjọ́ pítẹ́ bá lọ sílẹ̀ lábáwá tẹ́ tí mọ́ wéláwà ní ẹ̀rí pé ìṣe pé àṣà wa ní nǹkan yìí kèsí pé ti láwà ní òsìnú ẹ̀sìn aslan láwà ní òsìnú ẹ̀sìn ibi láwà ní wà ibi ẹ̀rẹ́ fi há ní pé àdúgbò sàlám ọmọ ẹwé àwa nífẹ̀ẹ́ sí ìfẹ́ la ní sàbí àti gbà fi ń wé láàrin torí pàdé ẹ̀sọ́ láti gẹ́ni ọmọ ẹwúrọ́ tán ibi ẹ̀ fi hánú òkè ònù ibi ẹ̀ fi hánú òkè ònù tó bá tán tó fi dípò oníjọ́ lójú kárí pé ẹnìkan wé láàrin wọ́n ń ṣẹbọ ó wé láàrin ó ń pe orò ó padà sí pìlẹ̀ ẹgbẹ́ tí wé láàrin àti wé láàrin èsì pé ń wé fẹ́ kò jì mẹ́sìn tẹ́bá lọ sílẹ̀ lọ́bá wá lẹ́tí mọ́ ní tó jẹ́ pé wọ́n wé láàrin bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ tó wé láàrin yóò lọ bí ibẹ́ tí ń tayò ibẹ́ tí ń ṣe ẹ̀rọ tẹ́tí ń wo nǹkan ẹ̀rẹ̀ tó wé láàrin tó lọ bí ilé ìburú láàrin náà ló gbé lọ bẹ̀ wọ́n pé kí ló fà á dà wọn àṣà wọn ni wọ́n wé láwà ní láàrin ò túmọ̀ nǹkan kan
ẹmẹ́jì òjì mọ̀ fún yín kí ẹlẹ́yìn kíláà rẹ̀ ò tóbi kí ọkọ́ a ní ẹni ọwọ́ nílé rẹ̀ ẹmẹ́jì òjì mọ̀ fún yín kí ẹlẹ́yìn kíláà rẹ̀ tóbi tẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ sí ni tó tún sọ àsukọ́lé tó lọ́pẹ̀lẹ̀ ńlé ọ̀pẹ̀lẹ̀ àfọ́ ọlọ́pẹ̀lẹ̀ wọ́n ti pọ̀ ní ìsìn báyìí ẹmẹ́jì òjì mọ̀ fún ọmọ ìyá ayé ti bàjẹ́ ó jẹ́ pé ẹntà àmọ̀ sáàfà kìí ṣe láwà ní láàfin mọ́ o kìí ṣe kí tẹ́sí yóò tóbi láàfin mọ́ o ẹntà àmọ̀ sáàfà ìmọ̀ gan tọ́mọ kí ó gidi tí ó mọ̀ ń pa tọ́lọ́run bí ẹ̀ bá já àfà tí ọmọ tó fẹ́ níbi ọ̀rọ̀ ọlọ́run pọ̀lá ìkẹsà àfà mo tún padà bá àbí ilé ìsọ̀sọ̀ yìí níta wá fẹ́ sọ fún àyọ̀mọ̀ ìyá mi níbi abala yìí kéèyàn máa sọ pé Al-Kùránì kò wúlò kò léwu yẹn sàn pé tẹ́kùrì sí ìnáwó àwọ̀ ẹ̀sẹ̀bẹ̀ ìsàn lẹ́nu àfáà ẹnu tí ń pèlè láàfáà ẹni pọ́nà yóò burú ẹ̀wọ̀ ẹni ọlọ́run gbọ́dọ̀ sọ ẹni tí wọ́n sọ rẹ̀ kìí ṣe mùsùlùmí àmọ́ pọ̀jù alójú wọ́n ti pọ̀ àwọn olóògùn wọ́n ti láàfáà àti yan aláwo wọ́n ti láàfáà àti ẹjọba kí ó túbà yọba kàbátíà yọba kàdúrà bẹ̀rẹ̀ wíṣẹ́ mẹ́jọ ọjọ́ kára àfáà tó mọ̀ ń fẹ́ràn àtẹ́kà Al-Kùránì àwọn onígbà tí a ó ní ìgbà kẹ́lì fọ́mọ ẹjẹ́ pé Al-Kùránì fáwọn èèyàn tó fọ́rọ̀ Ọlọ́run ni a sì gbọ́dọ̀ dúró tì í ṣáàmọ̀ ṣá wà bọ̀ min àbà ìmọ̀ fẹ́ ó fẹ́ ẹbá kọ́kọ́ orí ẹ̀nà ẹ̀tọ́ a sì dúró tì í a sì dáfà á ní ìdílé ta'ala Al-Kùránì ó ti la ọ̀rọ̀ fún wa láì tẹ̀ ní wẹ̀rẹ̀ dáàmú tẹ́lẹ̀ kan bá sọ pé Kùránì ò lè wo yẹn sàn pé tí wọ́n tẹ̀ náà àwọn èèyàn bí ìkẹ́bá yìí pẹ̀lú já lójú àwọn bàbá tí àwọn owó yẹn sàn Kùránì àyà Kùránì yóò wó yẹn sàn àmọ́ pẹ̀lú májẹ̀mú ní àkọ́kọ́ náà Al-Kùránì ẹ̀sìn Islam ẹ̀sìn tó yé ni yékéyéké ni kìí sẹ̀sì tẹ́ ó fi ọ̀dàgbò ẹ̀mọ́ra wọn yàtọ̀ ń bẹ láàrin oògùn téèyàn máa lò sí ara ọ̀yá yàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àti ìwòsàn tí ìbá lo oògùn tó lo egbòogi fún ibà tó lo àgúnmu fún tí ń bẹ lára rẹ̀ tí ẹ bá gún ọṣẹ kòkòrò oge bá ń lọ gbogbo eléyìí ó ń lò láti fi bá rí ìwòsàn ara ìwòsàn nǹkan tó mú lára Islam ọ̀tá gbogbo eléyìí olóògùn ìbò ni olóògùn ni fáwọn tó jẹ́ mọ́ ara ọ̀yá Al-Kùránì sọ pé wanunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ọlọ́pàá sọ wípé wanunazzilu minal Qur'ani a ti sọ kalẹ̀ nú Al-Kùránì táà ní kẹ́ mọ́ káyì ma huwa shifaa'un kìí ṣe pọ́ jẹ́ oògùn ìwòsàn gan ní ẹwùsẹ́ ẹ̀fàálì òpin dàwà pé dàwà fáfẹ́ obi yóò lò dàwà ò sí ọ̀pọ̀ ara ọ̀yá lọ dàwà ma huwa shifaa'un tí ó mú òsàn tààrà ṣùgbọ́n o kìí ṣe gbogbo èèyàn ó lò wà fáà aláwo kò lè jẹ fún ọ nítorí náà lọ máa wí kìí ṣe ìbú òfin kú Kùránì pé Kùránì kò lè tọ́ bá kàṣí kò lè lọ pàpàláwo ní ọ́ ẹ̀kọ́ sí sọ tí ó jẹ fún kí ló wí ó ní wàrà mọ́ tó ń lílì mu'minina ó tó ìkẹ́ ní ọmọ jẹ́ fún ta ni fáwọn mu'mini àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ní wí kìí sáláwo kìí sáàkó olóòsá tó bí tẹ́sí ìkọrùn tó pé ojú la rí àbúrú ṣètọ́nù ń bẹ́nu ó lè kó tí ń ta kan sí kìí sí wọn ní fún ọ̀jẹ̀ pípa àpá àkọmọ wí tó wùn tó pẹ́ ẹlẹ́bọ ní ẹsẹ̀ ní ọlọ́run wanunazzilu minal Qur'ani ọlọ́run tó sọ̀kalẹ̀ fánà Al-Kùránì o ma huwa shifaa'un fi tó jẹ́ pé wòsàn gan ní tààrà wa rahmatun lil mu'minina tó pé ó kò jẹ́ ìkẹ́ fún àtàní fáwọn àtàní ẹwọ̀ yá mi mu'minina kí jẹ́ mu'minina àti ẹgbọ́ lọ́hùn gbọ́ Allahu Akbar ó sọ wọ́n yẹ́ pàtí ó ti láyé wa pé ìwòsàn tí Al-Kùránì ó jẹ́ fún yàn àti ìkẹ́ tí ó jẹ́ fún yàn kí sáláwo àtàfà kódà kọjá àfáàfájẹ́ lè máa mú tó bá jẹ́ páláwo ní kò lè ka Kùránì ọjẹ́ tọ́kán àfi tó bá tó mú nǹkan ṣètọ́nù mọ́ ní ó tó jẹ́ fún kọlá sí ní tọ́lá sí kọ́ máa júbà àwọn kan kọ́lọ máa tapọ́ sí nǹkan kan tó bá tí
dá ẹ̀jẹ̀ sí kíni kùránì àti kó fi ẹ̀jẹ̀ fún kùránì nǹkan kò lè jẹ́ wọ́n pẹ́ ní èṣù ní ẹni èṣù olè ka kùránì kò jẹ́ fún ẹni tí ó ka kùránì tí ó jẹ́ fún ta ni rahmatun lil mu'minina ẹni ọba jẹ́ pé ní ọlọ́run ó ti tó gbọ́lọ́run tó tààrà ó ní nígbà tí a parí ẹ̀ tí ó àlùfáàní àdúgbò fọlọ́n ní a ṣe wo ẹ bá ní alhamdulillah ọlọ́run àdúgbò fún ọ ṣe rí táàbà kéwú ni náà tí wọ́n rí náà jẹ́ mọ́ wà àmọ́ lọ́run fi kéwú tọ́lọ́ ní ìta kéwú lè yé wa akọ́lọ́bá ní sàn àbáwá àfa àṣẹ́kọ́ àbá khalifa ṣe mùsùlùmí kọ́dà wọ̀n sẹ́yìn kọ́bá ní sọ́lẹ̀ sáré wọ́n kọ́ wa dáadáa wà alhamdulillah tí wọ́n bá pa gbogbo eléyìí báyìí ni ẹni ọ̀tọ̀ntà máa wí ẹni táwọn aláìmọ̀ kan wí lánàá ọmọ bá wí wọn ẹjọ́ yá sí pé wa rahmatun lil mu'minina kìí sí gbogbo èèyàn ẹ lè rẹ́ nìkan tẹ́ pẹ́ ní ẹni ọlọ́mọ ní tó jẹ́ pé ní èṣù ni tẹ́ pé ń bá tí mo fẹ́ lọ́ọ̀ ni bẹ́yẹn rẹ̀ bí ibi tí Yorùbá ti máa ń mọ̀ pẹ̀lú ọlọ́run lè yàn kí ni ọwọ́sọ wáìtì ọ̀kalẹ̀ tẹ́sí bí kaba yìí lọ́wọ́ lábàní ó sì dìndì lórí gbogbo nkẹ́ wáìtì kéésì lẹ́ni ọlọ́run kéésì lẹ́ni ọlọ́run ẹni tẹ́ pèsè ìfọ́n ní ń bọ́ ọkàn ń fi ìsìláàmù bojú ni ó ní ọlẹ́rẹ̀ tí wọ́n pa lójúmọ́ ó ní tí wọ́n ní ọjà ẹ̀jẹ̀ sí lójúmọ́ ó ní ásìlì tí ó là tí ó kó àwọn àlìjẹ̀nú sí tí ó kàn tọ́lọ̀ ọ̀fẹ́ tí èrú bọ́ sọ́lọ́run àwọn àlìjẹ̀nú sì tí ọ̀bá rúbọ́ sọ́lọ́run ò ní dá lóhùn ó ní tí ó ṣe tí láàmú ẹ̀lẹ́ni ọlọ́run kì í ṣe ní ọlọ́run pàápàá o kò sì lè kàlùkù àǹkọ̀jẹ́ fún ẹjẹ́ rò ó tẹ́ bá lẹ́nu sódà àwọn àfáà kan ẹni wọ́n sàdá fún yín ni wọ́n ń gbé ògùn fún yín wọ́n ń pàkúrò ṣe ní ọlọ́run tí wọ́n bá ṣe léhùn kò lè jẹ́ wọ́n kùránì ò lè jẹ́ fún wọn ó ní pé kùránì ladina amanu hudan wa shifa àwọn tó gbọ́lọ́run gbọ́lọ́ yóò máa jẹ́ ìmọ̀nà àti ìwòsàn fún àmọ́ ọ̀sẹ̀ bọ́ àfáà olóògùn lè máa mú tí ń bá wọn olóòsà polówó àfọ́ ọlọ́pẹ̀lẹ̀ eléjì ogbè kò lè jẹ́ fún ọ yá máa wí tó ń wí lọ ẹnìkan òbínú máa bá pé ẹ̀kan náà níyí máa kódà wo kọ́lọ̀ ọ̀tọ̀ sánà láwọn àmọ̀sẹ̀dọ̀ àgbọn ni ó lè gbọ́dọ̀ bẹ́lọ̀ aburú fún yàn ọlọ́ba yóò bá ní sàlìkún tó sọ́nà fún kálukú wa náà o tí èèyàn bá jẹ́wọ́ mi gidi Kùránì ò wúlò fún o ẹ̀dàpẹ̀ já pín mọ́ ni wa ṣe o tẹ́ ẹ rí tẹ́ ń wí pé pẹ̀lú tí àwọn olè jẹ́ fún kinní kan àwọn sàhábàrì tó láàrin tá a fẹ́ jọ àwọn sàábé kí ni wọ́n kà tí wọ́n ti ń wó yàn sàn kí ni wọ́n kà yàn ọmọ ìyá mi pàtí àkan lásán ní wọ́n fi wo kìndí olóyè ẹlẹ́ntàrà rẹ̀ yàn sàn ìmọ̀ọ́nì rẹ̀ á jẹ́ ká jẹ́ padà sáwà náà lọ́kàn wọ́n tó wá jẹ́ pé èmi bí n ti dàrú àkọ́ gbọ́lọ̀ ń gbọ́ná ẹmẹ́jì àtàrà jẹ àfọ́ ọ̀gbọ́lọ̀ ń gbọ́ èèmọ̀ ọ̀gbọ́lọ̀ ń gbọ́ ọ̀pọ̀lọ̀ ò lè ṣe ìjẹunṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí inú tóbi ní àbọ̀lọ̀ tó dẹ́ṣẹlẹ̀ ẹjọ́ ìká gbé tóbi lọ́wọ́ ọba sọ́rọ̀ tó dẹ́ṣẹ̀ tó kí nǹkan ṣẹlẹ̀ ẹjẹ́ ajẹ́ kọ́lọ̀ ọba bàbá lọ́kàn wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó lọ àmọ́ àbàbàrà ọlọ́run kí ló ṣẹlẹ̀ yìí o kí ló ṣe sí o àwọn máa ṣe bọ́ sọ́lọ́run ẹ̀yọ́ mọ̀ yá mi ẹ méje wọ́n sí àlọ́nà o ẹ méje àpẹẹrẹ tó ń bẹ̀ wá àwọn tí wọ́n sí ìrànlọ́nà lónìí ti pọ̀ nínú àwọn àfáà wàláhì bẹ́ẹ̀ náà fẹ́ pẹ̀lú àfáà pé èsì àfáà o wàláhì wọn mọ́kéw aláìmọ̀kan ni wọ́n etí ẹ mọ̀ ojú pé láwọn àdìrá sẹ́sẹ́ gbélé rí lásán ní wọ́n ti ń jẹ́ àfáà kò sí tó lè túnú Kùránì ẹlẹ́mí ọmọ Kùránì ká tí aláàpẹ̀lẹ̀ ní ọlọ́run yọmọ pẹ̀lú àfáà lòun kí èsì àfáà o lọ kí ó gidi kó kí ó tààrà kíkẹ́ ó yí ọ kọ́ ọmọ tí ń pè ń kéwú kíkọ́ ọmọ jókòó ti di ẹlẹ́bi ọ̀rọ̀ ẹbọ ẹmọ yá mi etí ẹjẹ́ àdìbò wọn tó ń bẹ̀ wá ẹjẹ́ àdá ìmọ̀ọ́nì padà sọ́kàn wa ká bàbàrà ọlọ́run àyè bàbàrà ọlọ́run àwọn tí bá mú ọlọ́run ti tóbi Al-Kùránì ó wúlò fún o àti ẹjẹ́ ni ọlọ́run gidi tí èsẹ̀lẹ́bọ àfáà tí èsẹ̀lẹ́bọ mùsùlùmí Al-Kùránì ó wúlò fún o àwọn sàhábàrì tó ń là lẹ́yìn ọlọ́run tí ń sì tẹ́ tí ń ka pátí àlẹ́ ẹ̀kan títí ń jẹ́ fún wọn ọlọ́run tó sẹ́kù o ọlọ́run sì máa wà lógbére ọlọ́run ni ẹ jẹ́ káwa náà padà sí lọ́dọ̀ rẹ̀ ká dá ọkàn padà sọ́dọ̀ ọlọ́run kí á dá ìmánì padà ká máa ka pátí àlẹ́ ẹ̀kan kó sì máa jẹ́ ká máa ka Al-Kùránì kan máa jẹ́ Al-Kùránì yẹn wò ẹ bá di wọ́n bọ́ sin ọlọ́run tó ń sin ọlọ́run wà láyọ̀ pé Al-Kùránì kan jẹ́ àwọn àmì àpẹẹkọ́ sànú kí la kàbú tí ò jẹ́ wọ́n kọ́ sí ń dáa kàbú alhamdulillah rabbi mi pé wọ́n ti kéré tó yìí kò sí ti mọ̀ kàbú tí ò jẹ́ alhamdulillah rabbi mi àmì dúpẹ́ fọlọ́run
a sì ní nǹkan méjì kùránì lọ ẹjẹ́ pé ẹjá tí mọ́ ní ara wa ṣe ni wọ́n tó bá ń kà tí ò jẹ́ kì í ṣe kùránì ni wàhálà ò sí ní kùránì wọ́n ní oníwàhálà lára wọ́n tó lọ sọ kọ́lé wọ́n tó fi ń wẹ̀ wọ́n tó ń wò wọ́n tó ń ṣe ẹjẹ́ pé wọ́n tó bẹ̀ wà lẹ́ẹ̀kan sí ẹ̀yìn yá wá ẹ má jẹ́ wọ́n tẹ̀ yín jẹ́ o ẹ má jẹ́ àkóǹdí alìkùránì o àwọn sàábé àdébí sàsálám wọ́n ń ka alìkùránì lẹ́ẹ̀kan wọ́n ń ka áyà kan lásán wọ́n ń ka súrà kan lásán tó fi ń wo èèyàn sàn àwọn táwọn bá ń kà lásìkò yìí táàrí táwọn wá ń bẹ̀ ẹjẹ́ lọ tún ara wa ṣe ni o ó lọ kó ṣe àlékún ìmánì wa o àfáà ń fi jẹ́ àfáà ibà páyọ ọlọ́run ni o kìí ṣe pé ṣàkìlì yáà sí táwọn wò ṣàkìlì yáà sí tó gẹ́ẹ́ gbá ọmọ ẹgbẹ́ tó bá rí báyìí ó gbé ẹ̀wá ìṣúra ìsìn ni tó bá rí báyìí kíní kan ni tó bá rí báyìí wọ́n sàn jẹnu ni ó ń jẹnu tọ̀rọ̀ kọ́lọ́ ní pè bóyá ṣètọ́ ní ń pè bóyá ṣètọ́ ní ń pè kíyàn máa jẹnu kò túmọ̀ sí pé ń ṣe bí kìrí o ọlọ́run lọ́mọ tí tèmi àlọ́ ìmẹ́ta mi dàrú rí o ọlọ́run lọ́mọ tí ń ṣe o wọ́n tọ́ wo ẹni tí ń pe jákájáká tí ń fọtẹ́sí bí yù o rí nǹkan pé o ṣe ni ọlọ́run o tó bá tẹ́wà sóòtọ́ ọ̀rọ̀ wọn o àfọ́ olórí sọ nígbà tó fẹ́ sàfà tálámà sáàfà wa ó ní pé aláàkọ́dírì ilmil mar'i ya'zumu khawfuhu aláàkọ́dírì ilmil mar'i ya'zumu khawfuhu wala 'alimu illa minallahi khaifu rí aláàkọ́dírì ilmil mar'i bí mẹ́yìn bá ti tó níbi ìpáyọ ọlọ́run bí mẹ́yìn bá ti lágbára níbi ìsúnmọ́ ọlọ́run níbi ìmọ̀ mímọ́ Ọlọ́run ọba lọ́kan tí í ṣe àkídà ya'zumu khawfuhu bẹ́ẹ̀ nípáyà ọlọ́run rẹ̀ inú tóbi afáwọn sọ wípé wala 'alimun illa minallahi khaifun a lè pẹ́ nìkan láàfáà a lè pẹ́ nìkan lóní mímọ̀ jù ẹni tó bá jẹ́ pé ń páyà ọlọ́run lọ àfáà tí ó páyà ọlọ́run tí ó sa obìnrin lọ báyìí tó tún máa wọlé tóbìnrin àfáà tí ó máa sí àwọn obìnrin lásán wò tí bá sí gbẹ́rẹ́ sójú ara tí lè ní àfáà rẹ̀ ọ̀fán ní òkè sí àfọ́ ọlọ́run àfáà ṣètọ́nù ní o ẹ̀rọ̀pẹ̀ ẹjá sọ́ra dáadáa méjì wọ́n tàà jẹ́ o ẹjá dúró tọ́lọ́run dáadáa àwọn ẹgbẹ́ tó ń kálukú lè máa gbà wọ́n tọ́ ọ̀bàlì kùránì ká lọ kọ́ kùránì ọ̀sẹ̀ ká ọmọ kùránì ká ó fi dé ọmọ kàfọ́ lọ́wọ́ sọ́mọ́ tààlà ìmọ̀ sàdúà eléyìí ní ẹjá máa ṣe o ẹ má jẹ́ kẹ́ni kọ́ tàà jẹ ẹwọ wọ́n ti pọ̀ ní ìṣẹ́ ń pè sí náà o nígbà tá àfáà ló ń bá sọ wípé ẹ̀ńtọ́ sàṣì olójú obìnrin tó máa sàbàbà sí ẹ̀wùsẹ́ máa lè dilè mọ́mù báyé tó dilè mọ́mù ìlú tí bá ń pèpè sí kí ọmọ sama ogun àbà kọ́ egbò obìnrin olóbìnrin kọ́mọ ikọ́ máa sàṣọ́bìnrin kọ́mọ mọ̀ sí ṣe lọ́kọ́ máa wà tẹ̀ pé nǹkan tí ẹ̀wọ̀n sunkún sí ni nǹkan ti dàrú lọ́dọ̀ àfáà Nàìjíríà bí báyìí àbíkọ́lọ́ tòótọ́ ní hasbunallahu wa ni'mal wakeel اللهم صل للإسلام والمسلمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلنا شؤوننا كلها ولا تكلنا لأنفسنا طرفة عين أقم الصلاة